àjọ efcc náwó gan ọmọ yahoo mẹ́rìnléláàádọ́ta ní ìpínlẹ̀ rivers àti ìpínlẹ̀ adamawa. àjọ amúnimọ̀dà tá a mọ̀ sí àjọ efcc ti náwó gan afurasí alùjìbìtì ayélujára mẹ́rìnléláàádọ́ta ní ìpínlẹ̀ rivers àti ìpínlẹ̀ adamawa. nínú ọ̀rọ̀ kan tí àjọ efcc fi sórí ìtàkùn x rẹ̀ ní àjọ ọ̀hún ti ń sọ ọ́ di mímọ̀ pé àwọn náwó gan àwọn afurasí mẹ́tàlélọ́gbọ̀n níbi tí wọ́n lọ farapamọ́ sí yẹn ní agbègbè ìwòfẹ́ àti ọ̀gbọ̀rọ̀ nílùú port harcourt tí ṣolúìlú ìpínlẹ̀ rivers. lára àwọn nǹkan tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn afurasí ọ̀hún ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láptọ̀pù, ayédèrú owó ilẹ̀ òkèèrè àti àwọn òǹtẹ̀ lóríṣìíríṣìí tó jẹ́ tiléeṣẹ́ ìjọba. bákan náà ni wọ́n tún gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́ méjì lọ́wọ́ wọn. ẹ̀wẹ̀ ní ìlú yola tí ṣolúìlú ìpínlẹ̀ adamawa, afurasí alùjìbìtì ayélujára mọ́kànlélógún ní àjọ efcc tún náwó gan ní ìpínlẹ̀ ọ̀hún ní agbègbè modibo eléyìí tó súnmọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì ti ìpínlẹ̀ adamawa tí wọ́n sì gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 13 laptop àti àwọn nǹkan míì tí wọ́n ń lò láti fi ṣiṣẹ́ láabi wọn. Abiola Ajani ló ń jábọ̀ ìròyìn fún Atótó Arére Online TV. ẹ ṣeun tẹ́ ẹ